Audio Jungle. Hi guys, I welcome you all to SP Media TV.
Efele máa jẹ Sunday, wọ́n ní ọ̀sán máa jẹ. Eléwúrẹ́ Mọ̀nsúrù. Yàtọ̀ fọ́ọ̀rọ̀ mi. Mọ̀nsúrù eléwúrẹ́. Ewúrẹ́ Mọ̀nsúrù. Ewúrẹ́ Mọ̀nsúrù. Ọmọ dídọ̀ àwùjọ. Mọ̀nsúrù eléwúrẹ́. Ọmọ dídọ̀ àwùjọ. Mọ̀nsúrù eléwúrẹ́. Eléwúrẹ́ Mọ̀nsúrù. Yàtọ̀ fọ́ọ̀rọ̀ mi. Mọ̀nsúrù eléwúrẹ́. Eléwúrẹ́ Mọ̀nsúrù. Èèyàn bàbá ṣẹ́gun yàtọ̀ fọ́mà jẹ́ o. Ìdíjọ bàbá owó. Àwùjọ bàbá olú. Lọ́sí wà mí kìí kìí ìjàpá tunu ọ̀dọ́. Owó ẹ̀ tó kọ̀ òdúdì. Ẹrù ló ṣí. Yéèmù. Ìwọ nìkan mo sì wà sí fẹ́ látàyè kàṣà. Mo sì wà sí fẹ́ látàyè Muslim. Mo sì wà sí fẹ́ látàyè Tẹ̀sí. Àwọn ẹgbẹ́ bọ̀. Àwọn bàbá owó. Àwùjọ bàbá olú. Ọmọ bàbí dẹ́mi o. Ọmọ bàbí dẹ́mi o. Ọmọ bàbí dẹ́mi o. Ìbòdì máa ní ìlú ìdíje àwùjọ. Ọmọ mi máa ń jẹ ọmọ mi mi. Ọmọ mi mi. Owó mi mi. Ọlọ́run mi mi. Ìdíje mi mi. Ìdíje mi mi. Ebi tuntun kan mi mi. Ìwádìí mi dé. Ìwọ nìkan ọmọ ìyájọ́ ládìyàn, wọ́n ní oṣù àmà sọ̀rọ̀ fún òrọ́kọ̀ tí sí wọlé. Ojú ẹ̀ ló máa ṣe ọ̀rọ̀ ọmọ sí máa kí lára. Sálímà wù mí ni. Orí ni ni. Ẹlẹ́sẹ̀ ni wọ́n. Orí ni ni. Sálímà wù mí ni. Ẹlẹ́sẹ̀ ni wọ́n. Máma àjàsà síwájú. Ó ti bímọ méjì o. Kò ní kó dára nù. Èèyàn tó olóore tó jáde òṣì náà. Yan yín elégbò. Èèyàn jíde elégbò. Ẹni ají lòun ẹ̀ sọ̀rọ̀ mú. Ẹ sọ̀rọ̀ náà. Ó ti bímọ lẹ́nu. Ìyẹn ò ní kó dára nù. Ní kó dára lẹ̀ ọ̀la àbáṣe. Oyin tu. Ó dàdí wúkì. Òrẹ́rù sì sí wọlé. Ojú ẹ̀ ló máa ṣe ọ̀rọ̀ ọmọ sí máa kí lálẹ́. Mọ́mí precious. Ẹ̀ mọ́mí precious. Mọ́mí precious. Yẹ́nì ìgbésí o. Ebele Sunday. Ebele Sunday. Ọjọ́ mọ́mí precious. Ọjọ́ mọ́mí precious. Ọjọ́ ilẹ̀ mọ́mí precious. Onídọ̀ àwùjẹ. Ọjọ́ mọ́mí precious. Mi. Aláyé sùn pé kọ̀lé. Ọ̀dọ̀ sọ fún yàrá mi. Pé mo ké kọ̀lé tán. Gbogbo lọ́jọ́ Friday. Ìyá ní ní planẹ̀. Ó tà bẹ́ẹ̀. Aláyé sùn pé kọ̀lé. Ọ̀dọ̀ sọ fún yàrá mi. Balẹ̀ tẹ́ ń bọ̀ bọ̀. Èyẹ kúndọ̀ ọ̀gá máa sọ. Balẹ̀ tẹ́ ń bọ̀ bọ̀. Èyẹ kúndọ̀ ọ̀gá máa sọ. Ìlà máa sẹ́ni. Àwùjọ ìlú. Ọmọdé mi jẹ́ àwùjọ bàbá. Àlùfẹ́ lọ́mọ ṣe bí alájẹ́ mọ̀ bá ròde àtọ̀ fọ́kù kálẹ̀ láyé. Sórí ọlọ́wọ́ bẹ̀rẹ̀ tó ń bẹ̀rẹ̀. Bí alájẹ́ ọ̀gá rẹ̀ mọ̀ tí ó láyé. Ilé wọn ò yẹ ó ṣe láyé. Ọ̀gájẹ́ ọ̀gá rẹ̀ ìyá alájẹ́ o. Ó mà ṣe láhùn mi o, port of correction láhùn mi o. Ó ṣe láhùn mi, ọ̀rẹ́ màmá precious sí o. Ọ̀rẹ́ màmá precious sí o. Ọláhùn mi jíjà láti lọ́ọ́lọ́. Ọ̀rẹ́ màmá precious ṣẹ́ rí wọn. Ọ̀rẹ́ màmá precious sí o. Májọ́lọ́ láhùn mi oṣooṣo. Májọ́ rẹ̀ màmá. Ó yá ní pé bẹ́sẹ̀ ń jó. Ẹ máa lọ dájọ́ sílẹ̀ nílé ìjọ. Ebele Sunday gbogbo gọ́sìlá. Ọláhùn mi Ṣé sẹ́kọ̀ bàbá lọ dájọ́ sílẹ̀ nílé ìjọ. ìwọ lọ́rẹ́ màmá precious sí o. Ṣé jó? Ó nà mọ́. Lọ dájọ́ sílẹ̀ nílé ìjọ. Ọlọ́jọ́ náà kò dé. Ìgbéra sọ́nà ló ṣe jó. Lọ dájọ́ sílẹ̀ nílé ìjọ. Ọjọ́ ìwọ ni mo máa nílé Ó o. dàpọ̀ ló ṣe jó. Agbára sọ̀rọ̀ má lọ dájọ́ sílẹ̀ nílé ìjọ. Alájà kẹ́bí special màmá tàmídá o. Alájà kẹ́bí special màmá tàmídá. Owó màmá Fatima ká. Ebele Sunday ọ̀rọ̀ dájọ́ sílẹ̀ nílé ìjọ. Ó kárí màmá Bátúndé. Màmá Bátúndé. Ọ̀rọ̀ dájọ́ sílẹ̀ nílé ìjọ. Màmá Bátúndé tó ti padà dé lọ́wọ́. Alájà kẹ́bí Ọ̀rọ̀ dájọ́ sílẹ̀ nílé ìjọ. ó yá kẹ́mi special ayawa ni no be story ayawa ni ayawa ni no be story ayawa ni no be story ayawa ni o ayawa ni no be story ayawa ni tó bá ti rí wa a sì lè pọ̀ tí o máa mọ̀ kẹ́mi special ayawa ni no be story. Ayawa ni no be story ayawa ni. No be story o ìyàwó wa ni kẹ́mi special. Mama Fatima. Ẹ̀fọ́ ọ̀rọ̀ ká.
tó yìí o kẹ́mi special ayọ̀ ni. Owó màmá Fatima ta yìí o kẹ́mi special ayọ̀ ni. Màmá bá tún lé mọ́ bá lòdì kẹ́mi special ayọ̀ ni. Ìyàwó ọmọ bá ẹ̀kọ́ mi dìde o kẹ́mi special ayọ̀ ni. Ṣẹ́gun bàbá ìlú o. Ṣẹ́gun mi tẹ́lẹ̀ máa jó mi tẹ́lẹ̀ tí o ṣe mo dúpẹ́ o ṣe ṣẹ́gun mi tẹ́lẹ̀ ọ̀pọ̀ ọmọ ti di adigun bàbá ti di adigun bàbá ti di adigun ní kárí máa jó mi tẹ́lẹ̀ tó náwó máa jó mi tẹ́lẹ̀ ìyàwó wa. Odejagun mẹsẹrẹ mo lè di aláwọlá ti fò ọba àlùmọ kí aláwọ wa aláwọlá ti fò aláwọlá aláwọlá láríyájú ọba àlùmọ kí aláwọ ó ti mama dọ̀mú lọ. Mama dọ̀mú lọ. Mama dọ̀mú. Ó ti dọ̀mú. Ó yà láti tẹ̀lé kọ́ni fúdàfúdà. Dọ̀mú. Owó di dọ́mù, ilé di dọ́mù, òkìkí di dọ́mù, ọlá di dọ́mù, ìlú mọ́kà kan di dọ́mù, Amẹ́ríkà kan di dọ́mù, London kan di dọ́mù, ọ̀dọ̀mọ́ àwùjọ. Ojúlẹ̀ rí mi fún mi, èèyàn ṣàkóso rí ẹ̀, torí kọ́ fẹ́ jẹ lọ́nà ojúlẹ̀ rí mi fún mi èèyàn ṣàkọ́ mọ̀ kí ẹ ṣokùnbọ̀dé mọ̀ kí ẹ wà ṣọ̀mọ́nàgbé ìwọ ni mọ̀ àwọn ọmọ sèés àwọn ọmọ kàyín àwọn ọmọ sàyín àwọn ọmọ fẹ̀yìn àwọn ọmọ sàyín ìwọ ni mọ̀ ọmọdé mọ̀ kúkú dára ọmọ ẹ̀dẹ̀ ló dá sí. Aládì ìdọ́gbù, ọmọ yìí ìdọ́gbù, àdìbárí láti ìdọ́gbù, ẹrù lè ṣe dọ́gbù, ọmọ bá mi lèmi, agbára dé náà sọ́nà ìwọ ní kọ́ o, ẹrù ní ẹ, èmi ní kọ́ sájẹ̀rò. Bẹ́ẹ̀ sájẹ̀rò mọ́ kí ẹ jẹ̀rò sáré. Olóòbáyà o, sájẹ̀rò dé, ọmọ ẹrù ló dé, ẹ sọ̀rọ̀. Ilé ẹ̀gbọ́n mi, ọmọ bá ń ṣe sí mi náà. Ọmọ bàbá tòdòdó òkè, ó jẹ́ kàn mí lè ní ọmọ bá. Ẹgbẹ́ bùkún ni màdà ṣe dọ́kítọ̀. Ilé ọmọ bá dé ní ọmọ lọ́wọ́ gba àjà lọ́rọ̀. Ojú ọmọ bá dé lójó. Ojú ọmọ lágbàdo ọjà òdà láti bọ̀ wọlé. Ẹgbẹ́ tí bùkún ní ọjà mọ́dágbàdo ọjọ́ ní ọ̀fàrídà yẹ̀ṣọ́. Ẹ̀kọ́ gbogbo òtò yàtọ̀, ojú ti ti abọ́dé o. Ọmọ bá ẹ̀kọ́ ti abọ́dé o. Bídè mi ẹ̀kọ́ ti abọ́dé ọmọ bá. Bídè mi ẹ̀kọ́ ti abọ́dé o. Àwòdè mi o. Ṣẹ́wọ̀n lẹ̀kọ́ dé láàrin ìrìnlẹ̀ ó ṣe mọ́ dúpẹ́. Ó yẹ ọmọ bá mọ́dágọ́ ọjọ́ lọ́jọ́ mọ́dọ́sí. Ọmọ ní olówó. Mọ́dágọ́ ọjọ́ ọjọ́ ṣó. Adùnfẹ́ gbogbo pápá. Ẹ̀gbọ́n dá mi láàrin ilẹ̀ oṣù. Ẹ̀gbọ́n dá mi láàrin ilẹ̀ oṣù. Ẹ̀gbọ́n mi rí
àmọ́ ìyá o ilé ohun èyí ọmọ bá ẹ̀gbọ́n mẹ́ríà mọ́ òun jẹ́ ilé ọmọ máa wọlé ẹ̀yí ọmọ bá máa wọlé ẹ̀yí ṣoṣo oṣù kọjá mi ní ìlànà ìṣoṣo ọmọ bá mi dé mi ó ṣe ọmọ bá mi dé mi o ọmọ bá mi dé mi. Ọmọ bá mi dé mi, ọmọ bá o, ọmọ bá mi dé mi. Akẹ́jù dádì ọmọ bá mi dé mi. Òyìnbó ni màá ní ìròyìn ní màá rẹ̀ jẹ́, ilé ọmọ bá máa jẹ́ lọ́ọ́ mi dé mi. Ọmọ bá mi dé mi o. Ó ṣe fọ́gẹ̀ ní bàbá. Ó yẹ wá àwọn fọ́gẹ̀ ní bàbá. Ó yẹ fọ́gẹ̀ gbogbo pápá. Àwọn máa jí lọ́wọ́ ẹ̀. Ẹ̀sàyìn kábọ̀rà. Ó jẹ́ fọ́gẹ̀ gbogbo pápá. Èèyàn tàrà jù máa ń rìn bàbá yìí. Ẹ̀sàyìn kábọ̀rà. Èèyàn tó lóbi ìsúlẹ̀. Fọ́gẹ̀ pápá. Àwọn tí jásọ̀ gbogbo àgbà wọn. Àwọn tó lóbi ìsúlẹ̀ yóò ṣe fọ́gẹ̀. Ó ṣe fọ́kì pápá ọ̀kárí ọ̀rẹ́ mi dáadáa ṣó. Èèyàn tẹ́ náà jìnrìn máa ń jó. Èèyàn náà jìnrìn olúmẹjọ. Ilé dọ́bù dọ́bù yóò ṣó. Màrẹ̀ ṣe dọ́bù dọ́bù ló náwó mi o. Ilé dọ́bù 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 yóò. Ó mà dẹ̀ ṣe dọ́bù dọ́bù ló náwó. Ilé dọ́bù dọ́bù yàrá. Ó mà dẹ̀ ṣe dọ́bù dọ́bù kánú.
Ojú lárí sí èkó. Òkè ojú lárí. Ọyẹ máa ṣe é pé ìwọ o. Pé ṣọdọ̀ tó ìyá wa. Ìyá ọmọ lóore ṣẹ́dẹ̀ ṣe náà yé. Ojú lárí ìbàjẹ́ náà mọ̀ mí. Oyà tó bá dáhùn tó ìyá ìyá. Ìyá ti yá bá yá. Àwọn lèèyàn bàbá olúndé. Àwọn àwùjọ bàbá owó ṣe. Oje fọ́gò máa jọra mọ́ ní ètò. Sàfọ́gò tó jọra mọ́ ní ètò. Sàfọ́gò tó jọra mọ́ ní ètò. Fọ́gò ra mọ́ ní máa jọ lọ. Fọ́gò ra mọ́ ní máa jọ lọ. Èèyàn pàgó náà ṣọ̀rọ̀. Ìwọ́n gbọ́dọ̀ lèèyàn pàgó náà ṣọ̀rọ̀. Èèyàn pàgó máa jọ lọ ṣàṣọ̀rọ̀. Fọ́gò ra mọ́ ní tó lọ. Èèyàn fọ́gò náà ṣọ̀rọ̀ rí o. Fọ́gò ra mọ́ ní tó lọ. Èèyàn fọ́gò náà ṣọ̀rọ̀ rí o. Ayé lè lọ sí ìdí ọ̀rọ̀. Ọwọ́ kan ní bẹ́ẹ̀. Ọ̀tá kan ní bẹ́ẹ̀ yàwó. Ayé lè lọ sí ìdí ọ̀rọ̀. Èèyàn tààrà sẹ́yìn ṣe. Àwọn tààrà sẹ́yìn ṣe. Ẹyin èèyàn tó ní ìdí ọ̀rọ̀. Oje fọ́gò tó jára mọ́ ní o. Fọ́gò máa jọra. Èèyàn tó ní ìdí ọ̀rọ̀. Ẹni báyìí máa ń ṣe ìṣòro. Ó ṣe kọ̀ọ̀kan ṣe fọ́ọ̀kì tó kálẹ̀ ìyàwó fọ́gò. Èèyàn fọ́gò tó jẹra mọ́ ìyàwó wa. Èèyàn máa jọ lọ fọ́gò. Èèyàn kan fowó náà bí ó. Ọ̀la àjù fọlá ní. Ìjọba yìí lè máa mọ̀ sí lọ́kọ̀ọ́. Ọmọ ìyá mi yọ ọjọ́ kájọ máa jẹ. Ẹ̀rọ ló máa ṣẹ́ni ọjọ́ kájọ máa jẹ. Bami àpáta
apá ẹ̀ ayẹ 60 by 1 billion 60 by 1 billion ọmọ onílẹ̀ kalẹ̀ ọmọ onílẹ̀ ralẹ̀ onílẹ̀ kalẹ̀ ẹ má borí sàpàtà má borí sàpàtà o ẹ má borí sàpàtà ẹni má borí sàpàtà imú ẹ̀ ayẹ ojú ẹ̀ afọ etí ẹ̀ adì apá ẹ̀ arọ ọwọ́ ẹ̀ àìṣẹ́ ẹ má borí sàpàtà ẹ má borí sàpàtà ẹ má borí sàpàtà ẹ má borí sàpàtà. Sóbàjẹ́ ṣọ́kì sóbàjẹ́ òkì sóbàjẹ́ ráìsì orí ayé ẹ má borí sàpàtà ẹ má borí sàpàtà ẹ má borí sàpàtà o. sóbàjẹ́ ọ̀pá sóbàjẹ́ àpáta pààrà àpáta kùrìrì àpáta pààrà o àpáta kùrìrì ẹ má borí sàpàtà ẹ má borí sàpàtà ẹ má borí sàpàtà o.